fi gbé wa dé. Àlàáfíà lójú òkùnkùn. Wáyé ìlú má fi kẹ́yìn lọ́rọ̀ mi o. Àlàáfíà ló ṣàgbà. Wáyé ìlú má fi kẹ́yìn lọ́rọ̀ mi. Àlàáfíà lójú òkùnkùn. Ojú àwọn ọ̀la wọ́n fi gbọ́ bẹ́ẹ̀. Gbámúgbámú jìgìjìgì mọ̀ pé. Gbámúgbámú jìgìjìgì mọ̀ pé. Ojú àwọn ọ̀la wọ́n fi gbọ́ bẹ́ẹ̀. Gbámúgbámú jìgìjìgì mọ̀ pé. Tótó rẹ Ọlọ́run Olódùmarè. Àkọ́kọ́ ni ìwọ nìkan yìí. Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Ọba tó ń rí gbogbo ojú láyé tójú kan ò lè rí. Ọlọ́run Olódùmarè, ọba àbí Òdùmarè. Ọlọ́run wọ lolúwa. A yìn ọ́ láyọ̀ ní wákàtí ọ̀wọ̀ ya gbé ọ̀gá nínú ọlá rẹ̀. Ọba alápàdúpẹ́ aláyèdúpẹ́. Mo yìn ẹ́ lórí gbogbo ẹ̀yin ẹ̀dá alààyè tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Àtúbọ̀tán ẹni gbogbo yín ò ní dìbànújẹ́. Tójú tẹrùn, ilé alákùn ẹni kankan yín ò ní gbẹ. Ẹ ní wá jíjẹ mímu tì. Ọ̀nà kì í dí mọ́jọ́, bẹ́ẹ̀ ni ọ̀nà kì í dí mọ́ọ̀rùn. Ọ̀nà orí ayọ̀ kò ní dí mẹ́ni kankan yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ọba ṣèyí wù yín.
ọ̀kan ṣoṣo nínú ayé, Ọlọ́run tó ń rí gbogbo ojú láyé pátápátá tí ojú kan ò lè rí, Ọlọ́run Olódùmarè ọba mi Òdùmarè. Ọba tí kìí sùn, tí kìí tòǹgbé, tí kìí jẹ, tí kìí mu, tí ò lórogún, tí ò lọ́ba kan, kò lálàjọgbé, bẹ́ẹ̀ ni kò lálàjọrò. Ìmọ̀ nínú sánmọ̀, Ọlọ́run ọ̀kan ṣoṣo, Ọlọ́run ọ̀gá àgbà. Kábíyèsí rẹ̀ Olúwa Ọlọ́run alààyè. Àyàn láyọ̀ àgbé ọ̀gá. Nítorí pé ó ń ṣe ìyanu nínú ayé àwọn ọmọ ènìyàn. Ó ń ṣe ìyanu ọ̀pọ̀ nínú ayé àwọn ọmọ Oòduà, ọmọ Yorùbá àti gbogbo adúláwọ̀ lápapọ̀. Oní tó bá wọn Ọlọ́run arọ̀jò, tó bá wọn Ọlọ́run aṣọ̀dá, tó bá tún wọn Ọlọ́run aṣe bí òtútù. Ọlọ́run wọ nìkan ṣoṣo lọ́ba ayé. Apá ńlá tó solé ayé mú mìmì tí mi sánmọ̀ wọn ọ̀run. Ìjẹ́lẹ̀ ní mo tún dé bí mo ṣe ń dé. Alákọ̀ọ́kọ́ màá kọ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Oòduà. Inú mi dùn púpọ̀, mo láyọ̀ púpọ̀ níwájú yín, mo dúpẹ́, mo tọ́pẹ́ dání. Nítorí apò kìkì apariwo lórí pé ká bá wa sáìn lórí ọ̀rọ̀ pé ká lè ní òmìnira ilẹ̀ Oòduà. Ó wá yà mí lẹ́nu pé ẹ̀yin èèyàn wa yìí ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ojú rere Ọlọ́run á máa wo gbogbo yín. Ẹ má ṣe dúpẹ́ pé lórí late comer ni mo wá nítorí pé ó ti yẹ kí n wá sórí program bọ̀ iṣẹ́ ló fà á. Kì í ṣe pé mo mú ọ̀rọ̀ láti máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ yìí. Òun kọ́ ni iṣẹ́ tí mo ń jẹ. Ṣùgbọ́n mo ń wá síbẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Ẹ má bínú pé mo pẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lápapọ̀ pé ẹ bọwọ́ lu ìwé náà. Ó dẹ̀ jẹ́ ìwúrí fún gbogbo wa ní àpapọ̀. Congratulations fún gbogbo ọmọ Oòduà, fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ohun tó bẹ̀rẹ̀ láti Kàbà, dé Kogi, dé Ìlọrin Àfọ̀njá, dé Èkìtì, dé Ọ̀ṣun, dé Ọ̀yọ́, dé ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn. Ẹ jọ mí lójú, ẹ jọ gbogbo ọmọ Yorùbá lójú pẹ̀lú láti lè fọwọ́ sínú ẹbu ọwọ́ lu ìwé yẹn lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Oòduà. Ọba tó dá gbogbo yín á bùkún yín, á jẹ́ kẹ́ ní àlàáfíà yìí tó pọ̀. Ẹ ṣé mo tọ́pẹ́ dá. Gbogbo ẹni tí ò bá tí ì tún fọwọ́ sí, ẹ sì lè bá wa fọwọ́ kùn. Bó tiẹ̀ lè wù pé káwọn kan máa lérò pé kí náà ń ṣe. Pé bámúbámú ni mo yóò tán mọ̀ pé bí ń pọmọ ẹnìkankan. Ṣùgbọ́n a rí wípé ẹ̀yin tí ẹ̀ tí join wa, tí ẹ̀ tí darapọ̀ mọ́ wa, ẹ darapọ̀ mọ́ wa. Àánú Ọlọ́run á bá gbogbo yín gbé. Congratulations fún gbogbo wa ní àpapọ̀. Ẹ kú ayọ̀ bíntín, ayọ̀ abara bíntín. Mo fi àkókò yìí kí màmá wa. Màmá Abíọ́lá Onítìrí. Àtúbọ̀tán yín ò ní dìbànújẹ́. Obìnrin takuntakun, obìnrin takuntakun. Ìyá wa, ojú ò ní tì yín. Gbogbo ìgbà tẹ́ máa lò láyé ẹ̀ ní fìbànújẹ́ lò ó. Ọ̀rọ̀ bí ẹkún bí òṣè kò ní kàn yín. Èyí tó ti ṣẹlẹ̀ sí yín kọjá lórí bàbá wa Ṣífẹ́ǹkẹ́ òwò Abíọ́lá. Ní wá rí kú ọmọ mọ́ o. Gbogbo ọjọ́ tẹ́ máa lò láyé ẹ̀ ní fojú sunkún ọmọ. Ní rí ìbànújẹ́. Ogun káwọ́ sẹ́rí fẹsẹ̀ janlẹ̀. Ìyá wa Onítìrí
kò ní ṣẹlẹ̀ sí gbogbo yín, kò ní ṣẹlẹ̀ sí yín àti gbogbo ọmọ Oòduà lápapọ̀. Mo fi àkókò yìí kí bàbá wo olùlànà bàbá Bánjí Akíntóyè pẹ̀lú débìtì wọn. Bẹ́ẹ̀ náà ni ààrẹ olùlànà kejì bàbá Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àrídùnnú yín ò ní dìbànújẹ́. Wọ́n ní ó sáré kìtìkìtìkìtì obìnrin ẹsẹ̀ kìtìkìtì. Wọ́n ní ẹkùn kì í jẹran ọ̀kàsì. Adéyẹmọ kì í jẹran ọ̀kàsì. Ayé yín tó ti dára, òkìkí yín tó ti kàn láàárín ayé kò ní wo oko gbàgbé. Gbogbo ibikíbi tó ti lè wù káwọn ajínigbé àwọn gbètèpèrò lórí ọmọ Adéyẹmọ pẹ̀lú lórí gbogbo ẹ̀yin agitation pẹ̀lú gbogbo ẹ̀yin èèyàn wa ní àpapọ̀ tó fara mọ́ ilẹ̀ Oòduà yìí pé ká ní ìlú tiwa, ká ní country tiwa, títí yín ò mà ní dìbànújẹ́. Mo kí gbogbo ẹ̀yin amúléró, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀. Mo wá fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀yin media. Láti ibi tó dé ní l'Amẹ́ríkà, ní Canada, ní France, ní German, ní London, ní Dublin, ní Dubai àti nílùú Nàìjíríà. Nítorí tí ò bá jẹ́ pẹ́lọpẹ́ yín, nítorí ẹ̀yin lẹ́pọ̀ kìkì nǹkan yìí jáde fún gbogbo ayé. Nítorí ó fi hàn sí wa pé ọ̀pọ̀ ń wo íńtánẹ̀tì dànù, ó ń gbọ́ rédíò láàrin ìlú lọ. Màá wá mú ọ̀rọ̀ kékeré yìí jáde nígbà tá à ń pariwo nurse ní nurse ní nurse. Tí ẹnìkan tí ò lè control lú ẹ̀, Chief Nnamdi, tó pètèpèrò láti dọwọ́ gbogbo ọmọ Yorùbá bolẹ̀ tàbí láti dọwọ́ gbogbo ọmọ Oòduà bolẹ̀. Ńgbà tí gbogbo ẹ̀yin agitation pátá, ẹ̀yin radio presenter yín tẹ́ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yìí, ńgbà tẹ́ padà lẹ́yìn ní NAS, ẹnìkan kò gbókìkí ní NAS mọ́. Ó dàbí pé NAS dàbí ìkòkò ọbẹ̀. Ẹ mọ ìkòkò ọbẹ̀ ayọ́ tó bá sọ̀kalẹ̀ lórí iná. Ẹ mọ bó ṣe máa dákẹ́ wọ̀. Àṣẹyìn èèyàn yìí tẹ́ ń bọ́ sórí íńtánẹ̀tì ẹ̀ ń sọ̀rọ̀ lọ́tún sọ̀rọ̀ lọ́sì. Àṣẹyìn lẹ́ ń jẹ́ kí gbogbo òkìkí ní NAS tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó kàn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gba nǹkan kan tó jẹ́ pé ẹ̀ ń ṣe nǹkan yìí nítorí pé kí orúkọ yín lè wà nínú ìwé ìtàn. Kò ní bàjẹ́ fún yín. Tójó tẹrùn, ilé alákan yín ò ní gbẹ. Ìlú òyìnbó tẹ́ ẹ wà tàbí ní Nàìjíríà tẹ́ ẹ wà. Àlékún oore, àrìnàkóre, àkòyà abínitẹ nìkọ̀ọ̀kan yín máa jẹ́. Gbọ́mọgbọ́mọ ò ní jí wa lọ́mọdé o. Jàmbá rìn jàmbá ọ̀fà. Jàmbá náà sàsí àpèpá àpètá. Ọ̀fà kú ọ̀fà ìsàn. Kò ní kọ ẹnikẹ́ni yín, kò ní kọ ẹnìkọ̀ọ̀kan wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ̀yin lẹ jẹ́ kí nǹkan yìí kó ṣeé ṣe. Ìbájẹ́ pé a lọ sórí rédíò wọn, ọ̀mà ní jẹ́ ṣeé ṣe. Ìbájẹ́ pé a lọ sórí TV Continental tàbí Channel Telly tàbí AIT ní, bójá Silverboard ní, tàbí orí gbogbo rédíò tó wà ní ilẹ̀ Oòduà tàbí ní Nàìjíríà. Ní rohun tá a rí ṣèyí ṣe. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Facebook pẹ̀lú YouTube àti Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àyìn èèyàn wa tẹ́ ẹ ti pòkìkí ilẹ̀ Oòduà pẹ̀lú lómìnira ilẹ̀ Oòduà yìí. A mà dúpẹ́ lọ́wọ́ yìí. Ẹ ṣèyí, apá ò ní kún yín. Ẹlẹ́ẹ̀kejì, mo wá dé sórí bàbá
bàbá Ahmed Bọ́lá Tinubu pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní olóṣèlú tẹ́ ẹ ti fapá kọ́ tẹ́ ẹ fẹsẹ̀ kọ́. Wọ́n ní ẹ ti fi gbogbo ara kọ́jọ́gbọ̀njọ̀gbọ́n. Àwa ń bèrè lọ́wọ́ yín. A ní kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wa ká lọ. Káàdì ilẹ̀ wa mú. A kọ̀ pé kí bàbá Bọ́lá Tinubu kó má ṣe ààrẹ ilẹ̀ Oòduà. Ẹnìkan ò ní gbogbo ẹ̀yin sẹ́nítọ̀ tẹ́ wà ń bẹ̀. Pé kẹ́ ẹ máa wá náwó yín sórí ilẹ̀ Oòduà. Ẹnìkan ò sọ pé gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù ní gbogbo ilẹ̀ Oòduà. Ẹnìkan ò sọ pé kẹ́ ẹ máa gbàpótí ìbò. Ẹnìkan ò sọ pé gbogbo ẹ̀yin chairman National House of Assembly ní House of Senate ní títí wá dé orí kánsílọ̀ lù ú tẹ̀lé ẹ̀yin chairman lù ú ẹ̀yin commissioner lù ú gbogbo ẹ̀yin protocol gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ọmọ Oòduà ẹnìkan ò ní pé kẹ́ máa gbé àpótí ìbò nílẹ̀ Yorùbá. Kí ló dé tẹ́ ẹ padà wálé? Ó ní arìnrìn àjò má dárò lé. Ó ní kì í ṣe arìnrìn àjò. Àìmọ̀ ohun tó ń ṣe gbogbo yín torí pé ẹ ti fapá kọ́ ẹ ti fẹsẹ̀ kọ́. Ẹ lè bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀. Ẹ lè bá ìjọba ológun sọ̀rọ̀. Nítorí wípé bámú ni mo yọ ìkọ̀kan nínú gbogbo yín ọmọ pé bí ń pẹ́ nìkọ̀ọ̀kan. Ìyà ń jẹ àwọn ọmọ Oòduà. Ìyà ń jẹ Hausa, ìyà ń jẹ Igbo. Bẹ́ẹ̀ náà ni ìyà ń jẹ àwọn Fúlàní ìbílẹ̀ àtàwọn Bòròrò. Ìyà ń jẹ àwọn èèyàn ní Katsina. Bẹ́ẹ̀ náà ni ìyà ń jẹ àwọn èèyàn ní Màdúgùrí ní Borno. Ẹ mọ̀ọ́mọ̀ láti máyé àwọn èèyàn yìí láti sọwọ́ doníṣẹ́ láti fi ìyà jẹ wọ́n ni. Ṣùgbọ́n àwọn ò ní nǹkan kan láti sọ nítorí pé àwọn lérò pé bàbá Buhari ọ̀gágun àgbà a lérò pé wọ́n ṣe wá orúkọ yìí tó fi sílẹ̀ ní 1983 to 84. A lérò wípé orúkọ yẹn wọ́n against discipline. A lérò pé wá ṣe dáadáa ń bẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Gbogbo àwọn tí ò bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ wo bí òkè ọyá ṣe dà. Ẹ wo bí gbogbo nǹkan ṣe hàn. Ẹ wo gbogbo ọ̀nà tó bàjẹ́. Odidi ọdún mẹ́jọ. Odidi ìjọba àpapọ̀ ṣe 120 kilometer Lagos to Ìbàdàn tì. Odidi ọdún mẹ́jọ ọ̀nà Abẹ́òkúta láti Agége láti abúlé Ẹ̀gbá títí dé Ifọ̀ ó bàjẹ́. Ọ̀nà pápá Láǹtóró tó jáde láti bẹ̀ tó lọ yọ sí Ìṣàgàm kò ṣeé gbà mọ́. Bẹ́ẹ̀ yìí tá a rí nìyẹn. Ẹ wo ọ̀nà Bádẹ́ta ń wà ọ̀nà Ṣàngó Ọ̀tà látàbẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà títí dé Ìdí Ìrókò kò ṣeé rìn mọ́. Ọ̀nà láti Bàdágìrì ohun tó bẹ̀rẹ̀ láti Òṣòdì dé Mile 12 àbí dé Mile 2 lọ bẹ́ẹ̀ tóbi dé Bàdágìrì láti Bàdágìrì wọ Sẹ̀mẹ̀ kò ṣeé rìn mọ́. Adẹ̀ni a ní ìjọba àpapọ̀ ẹ̀ ń pera wa ní Giant of Africa. Irú ìjọba arúwo ni lẹ́ ń ṣe yìí. Ẹ̀yin ọmọ Oòduà ẹ padà wálé. Ẹ padà bọ̀ wálé. Gbogbo ẹ̀yin olóṣèlú tí bàbá Bọ́lá Tinubu tó ti ránṣẹ́ tẹ́ ẹ ti lọ ẹ padà ẹ wá jọyìn àwọn ọmọ Oòduà yìí. Ẹ jẹ́ àjọ gbé àsíá wa lárugẹ. Ẹ jẹ́ àjọ gbé nílẹ̀-èdè wa lárugẹ. Ọ̀bá máa fi tírélà ru àwọn èèyàn wa. Gbogbo àwọn tó ń fi tírélà wù wá fúnra wọn ló máa padà tó bá yá.
àyàfi tó bá pọ̀ tó wà kán lọ kó 15 million wọn ní Niger kan kó gbogbo wọn wá kán lọ sínú Burkina Faso kán lọ kó wọn wá kán lọ sínú ìlú míì kán lọ kó wọn wá láti wá bà ilẹ̀ Yorùbá jẹ́ tàbí láti wá gà wá lọ́rùn. Ọlọ́run ọba àlékè ọlá ó máa gbà á rí yín kọjá nítorí ẹ mọ̀ pé ẹ̀pọ̀ tó wà. Inú mi dẹ̀ dùn ara mi yá gágá lánàá. Àṣẹ Ọlọ́run ọba àlékè ọlá àṣọ máa ń fi ara ẹ̀ hàn yàn. Ẹ wá wo bàbá wa Bọ́lá Tinubu àti Ọ̀ṣínbàjò Vice President Gómìnà Fáyẹmí Ìbíkúnlé gómìnà Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn àti Pásítọ̀ Túndé Bákàrè ẹ wá ń jà ẹ wo ohun tó ṣẹlẹ̀ lánàá ní primary PDP Wìkì tó fẹ́ kú tó náwó tó nára lórí Tambua ó já Tambua dànù ó já Wìkì dànù lánàá ó tẹ̀lé àwọn ará ẹ̀ ẹ wo divide and rule táwọn ará bí tó ń gbé wọ̀ wọ́n láàrin náà bàbá Bọ́lá Tinubu ti ṣe fọ́pọ̀ yín ẹ jẹ́ kólàkó lẹ́kọ̀ọ́ òtítọ́ ọ̀rọ̀ la mú wáyé. Lóòótọ́ ó lè ti tọ̀pọ̀ yín mọ́lẹ̀ látòrí ìnàdẹ́kò. Ọ̀pọ̀ mẹ́bí gómìnà tí bàbá yìí tó ń di tẹ́tọ́pọ̀ èèyàn ó ti fa inú níbí ni exactly láàárín gómìnà sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn. Mo dẹ̀ láìkí bàbá yẹn bàjẹ́ mo gbá tiẹ̀ kú. Kò dẹ̀ sí ohun méjì tí mo fi láìkẹ̀ ju wípé ọpẹ́lọpẹ́ tó bá wó ilé nílùú Ọ̀tà ọpẹ́lọpẹ́ tó bá lànà láàrin ìlú Ọ̀tà ọpẹ́lọpẹ́ tó ṣe dọ́tà tó fún wa ní dírẹ́nì tó ṣe dáadáa. Nǹkan ẹyọkan tó ṣe tí mo fi láìkẹ̀ nìyẹn. Kò ṣe nǹkan kan délùú Gbẹ̀sà kò ṣe nǹkan kan ju pé ó lé àwọn fẹ́ǹsì bíríìjì káàkiri láwọn pílà àwọn bíríìjì káàkiri kí ẹnikẹ́ni tó bá ń bọ̀ á lè rí nǹkan kan ṣe ń bẹ̀. Ṣùgbọ́n láàrin ìlú Ọ̀tà tó jẹ́ olú ilẹ̀ àwọn ọmọ Àwórì ó wọlé wòde wọlé lọ́tọ̀ wọlé lọ́sì ó fẹ́ àárín Ọ̀tà ó jẹ́ ohun tí mo fi láìkẹ́. Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn gbogbo ẹ̀ṣẹ̀ tó léwu kí bàbá Bọ́lá Tinubu ṣẹ̀ lọ́tún àti òsì. Fáyẹmí gómìnà Fáyẹmí mo tó dárúkọ gbogbo ẹ̀yin tí mo ń dárúkọ yẹn torí pé bá àbájẹ́gbẹ́ ṣàwáwù ni wá. Ẹjọ́ èèyàn ẹ máa bá mi share program yìí kẹ́ máa bá mi like ẹ̀. Ẹ dẹ̀ join mi lórí YouTube Wálé Àlí. Ìdí èyí gbogbo bíkíbi tó lè wù kí bàbá Bọ́lá Tinubu kó ti tẹ̀yìn lẹ́sẹ̀ mọ́lẹ̀. Tẹ́yìn ọmọ Yorùbá ò bá bọ́pọ̀lọ ara yín sọ̀rọ̀. Ọgbẹ́ yín wọnú ilé láti bá yín sọ̀rọ̀. Inú ni bí ni tẹ́ ń ṣe síra yín. Níbì kan láti lọ. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ káàárín yín tò. Nítorí bá àárín yín bá tò, àwọn ọmọ Yorùbá ò ní lè lẹ́nu ọ̀rọ̀ lórí yín. Gbogbo katakata ìṣì tó ń wà láàárín Ọlọ́run á jẹ́ kó wà ń bẹ̀. Nítorí tẹ́ ẹ bá ti ṣe gbogbo ìtẹ́ fẹ́ ṣe ìtàn, ẹ wá bẹ̀rẹ̀ sí ní jẹra yín lẹ́sẹ̀. Nílé jọ jókòó tira yín taratara mọ́.
Ọlọ́run tó ń bá wa ṣe èyí tó ti jà sáàárín yín, Ọlọ́run á bá wa ṣe délẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ní jẹ́ kí kankan nínú yín kó gbà fúnra yín. Àti Ọ̀ṣínbàjò ni, àti bàbá Bọ́lá Tinubu ni, àti Ìbíkúnlé Amósùn ni, àti gómìnà Fáyẹmí tí ò ṣe nǹkan kan lẹ́kìtì. Àkọ́kọ́ Fáyẹmí lẹ́kìtì, wàhálà ìdààmú ni. Ẹlẹ́ẹ̀kejì yìí, a gbọ́ pé nǹkan kan báyìí ni gómìnà Fáyẹmí ló wá commission. Bẹ́ẹ̀ ni bàbá Oyètọ́lá, ṣe bẹ́ẹ̀ iná rí ohun tó ṣẹlẹ̀ lórí Oríyọmí Hamzat. Àgbóhùn yín, gbogbo yín lọ́lọ́run ti dà lédèrú. Àwọn ọ̀tá Yorùbá tó ń pera wọn lọ́mọ Yorùbá, Ọlọ́run ti dàárín wọn kọjá. Ọlọ́run ti dàárín yín rú. Ọlọ́run ò ní jẹ́ kí èdè ara yín kó yéra yín. Ọlọ́run á jẹ́ kí ẹ jàjà yìí títí débi tẹ́ ẹ ti lọ. Láti lọ yanra yín, mo mọ̀ pé òfò lẹ máa bá bọ̀bẹ̀. Orí ọmọ Yorùbá máa mú gbogbo yín lápapọ̀. Èrè ìtìjú lẹ máa jẹbọ̀. Nítorí tẹ́ ẹ bá ti rí ohun tó ń ṣẹlẹ̀ lánàá, àwọn Haúsá lólórí, ẹ̀yin Yorùbá lẹ̀ lólórí, olórí kan sábà gbà fún. Èmi ni General Army, èmi head of state, mo ti ṣèjọba rí, ẹ gbà fún mi. Mo ti tẹ̀lé bàbá Awólọ́wọ̀ rí, èmi l'Afẹ́nifẹ́re, èmi lolórí Nàdẹ́kò. Òun lẹ ń bára yín ṣe tẹ́ ń bórílẹ̀-èdè titi yín jà. Ṣé ẹ lérò pé àwọn ará Òkè Ọya gbọ́? Nígbà tí Àtíkù ti ní 12 million votes lọ́wọ́ tẹ́lẹ̀ rí, ẹ wá fi Àtíkù yẹn sílẹ̀, wọ́n wá lọ dìbò fún ẹnìkan, ọ̀gọ̀ débẹ̀. Ẹ̀yin lẹ́ ń ta àwọn ọmọ ìyá wa. Ẹ̀yin lẹ́ ń ta àwọn ọmọ ìyá wa. Ẹ̀yin lẹ́ ń tara yín torí owó. Ó ní Babangida fi sánjọ́ sí tó ní táwọn ọmọ Yorùbá bá wí kankan. Ó ní tóun bá ti fowó ránṣẹ́ sí wọn ní gbogbo wọn máa gbàgbọ́ máa túká ni, olè náà ló máa pa yín. Ọ̀rọ̀ yìí ti dàbí ọ̀rọ̀ oyin. Oyin ni yín. Tọ́lọ́run ti ṣe gbogbo nǹkan fún. Tó jẹ́ pé oyin ò nítẹ́lọ́rùn. Oyin tún gbanú afárá oyin, ó tún gbanú ẹmu lọ. Oyin lọmọ ẹmu ó kú sínú ẹmu. Gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún oyin. Bó ṣe jẹ́ pé oògùn jẹ̀díjẹ̀dí, má ṣe ní jẹ̀díjẹ̀dí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan dúndùn. Wọ́n ń fi oyin tún ṣe oògùn jẹ̀díjẹ̀dí. Oyin ń ṣe ìwòsàn. Ọlọ́run ló mú yín, Ọlọ́run ò ní jẹ́ ẹ gbà, Ọlọ́run ò ní jẹ́ ẹ gbà. Ẹlẹ́dàá ilẹ̀ Yorùbá ò ní jẹ́ ẹ gbà. Àwọn alálẹ̀ Yorùbá ò ní jẹ́ ẹ gbà. Àwọn alálẹ̀ Yorùbá tú yín ká nítorí pé ìyà ń jẹ àwọn ọmọ mẹ̀kúnnù. Ìyà ń jẹ àwọn ọmọ àtàpátá dìde. Ìyà ń jẹ àwọn èèyàn àti jẹun ẹ̀mẹ́ta di wàhálà. Ẹ lọ sí General Hospital. Kò sí bẹ́ẹ̀dì. Kò sóògùn. Àwọn èèyàn lọ kọrin. Ìyà ń jẹ àwọn èèyàn lọ́tún jẹ àwọn èèyàn lọ́sì. Ẹ̀dẹ̀ ń kó bílíọ̀nù. Ẹ wá lọ fi ń bára yín jà. Ẹ lọ fi dìtẹ̀ mọ́ra yín. Ọlọ́run ò ní gbà fún yín. Ọlọ́run á tú àárín yín ká. Alálẹ̀ ọ̀run, ilé Oòduà, àtẹ̀wọ̀rọ̀, sọ̀kalẹ̀ kó bá kó dà wọ́n lédèrú sí i. Láàárín Fáyẹmí ni àárín bàbá Bọ́lá Tinubu, àárín pásítọ̀ Túndé Bákàrè, àárín Ìbíkúnlé Amósùn. Gbogbo yín àtẹni tó kù tí mo rántí àtẹ̀yí tí mi ò rántí. Ọlọ́run ò ní jẹ́ ẹ gbà fúnra yín kẹ́ ẹ lè pò fọ́bọ̀.
àwọn ọmọ Oòduà á lè jèrè ọ̀rọ̀ lára yín àti gbogbo ẹ̀yin National Union tẹ́ ń tẹ̀lé wọn kiri nítorí pé ẹ ń jẹun. Ọ̀pọ̀ yín ẹ rántí ọ̀la. Ọ̀pọ̀ yín ló ní àgbẹ̀dọ̀ wá campaign, àgbẹ̀dọ̀ wá ṣe ohun tá a fẹ́ ṣe nílùú Èkó. Ọ̀pọ̀ yín ló ń kùn ẹkùn títí àgbà tẹ́ ẹ lé ṣe Sunday Igboho wọgbó. Ilé iṣẹ́ ti rí jókà àwọn ará òkè ọya. Ìyẹn míì pé Àtíkù ti di president láti àtàná. Ẹ̀rí bàbá Bọ́lá Tinubu pa mí. Mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà. Eré tí bàbá Bọ́lá Tinubu bá fẹ́ sá, ẹ jẹ́ kó tètè sá. Wọ́n máa ń gba èkókò lọ́wọ́ bàbá Bọ́lá Tinubu. Wọ́n ń lo agbára ológun, wọ́n ń lo agbára ìjọba. Wọ́n máa gba Lagos State kó lọ́wọ́ bàbá Bọ́lá Tinubu. Ẹ lọ kọ sílẹ̀. Ṣé ẹni ẹ̀ṣẹ̀ títí wá ní? Ẹni ẹ̀fẹ́ kí Adéyẹmọ pẹ̀lú gbogbo ọmọ Oòduà. Bàbá Babájí Akíntóyè, wọ́n fi ìlú sílẹ̀ fún yín. Bàbá Prọfẹsọ Wọlé Ṣóyínká ti ń sọ ọ̀rọ̀ pé ìlú yẹn ó yẹ ká ti pín, ó yẹ kó ní kálukú wá ti lọ láti yẹ 2014. Òun ni agreement gbogbo wa tá a ní. Ní amalgamation wa tó ti dúró tó ti bàjẹ́. Ẹ̀yin èèyàn yìí, Ọlọ́run ò ní jẹ́ ká ẹ gbọ́ra yín yé. Bàbá Bọ́lá Tinubu, bí ẹ bá di ẹyẹ, táwọn ará òkè Yorùbá gba ìlú Èkó kò lọ́wọ́ yín. Aṣojú àwa, aṣojú yín. Àtíkù ti wọlé as a president. Ìbọ̀lẹ̀ fẹ́ gbégbà. Ọ̀pá Timothy Adégòkè. Débẹ̀ lọ kí wọn. Ọ̀pọ̀ àwọn èèyàn ní Lẹ́kì. Ẹ̀sọ́ lọ ni. Ẹnu ọjọ́ yìí ní Alábàáràgbó. Ó ní iye ẹ̀mí tó lọ. Jáde ká ẹ sọ̀rọ̀. Ṣé nítorí ìbò ẹ wá ń gbèrè sí káàkiri? Àwọn tó mọ ohun tó ń ṣe tó jẹ́ pé lórí àti lè sọ gbogbo ilẹ̀ Nàìjíríà di Muslim ni wọ́n. Ẹ̀yin Christian yìí mi ò nílò ẹ̀dà ọ̀rọ̀ fún yín. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lajú yín sílẹ̀ tẹ́ ń lọ dìbò fáwọn olóṣèlú yìí. Láwọn tó ń pera wọn ní Muslim yìí. Ìbọ̀lẹ̀ ti pẹ́ pé èèyàn ń pera ẹ̀ ní mòmìnì tó ń dá èèyàn dùbúlẹ̀ tó ń tí ọ̀dẹ́ bọ̀yàn lọ́rùn tó bá ní Bismillahir Rahmanir Rahim. Ṣé Ọlọ́run ní pé kó o pààyàn? Ọlọ́run ní kó o gbé egbògi olóró kó o gbé wọnú train kó o pa ìmọ̀ye èèyàn. Ọlọ́run ní ká ẹ lọ sí mọ́ṣáláṣí ká ẹ bà mọ́ṣáláṣí jẹ́. Ọlọ́run ní pé ìṣẹ́ Ọlọ́run sọ fún yín pé ká ẹ jí ọmọ ọlọ́mọ gbé. Àgbẹ̀lẹ̀ àgbàbọ̀ oyún la rí níkùn gbogbo àwọn ọmọ ọlọ́mọ. Ṣé Ọlọ́run ní pé ká ẹ máa lọ yìnbọn ká ẹ máa bà gbogbo nǹkan jẹ́? Ṣé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ̀dẹ̀ ń pera yín ní mùmínì iná. Ṣàìtàn ni yín. Nọ́mbà àwọn Áràbà ní ṣàìtàn kabir. Ẹ̀yin èèyàn yìí, ẹ̀yin Christian, gbogbo gúlẹ̀gúlẹ̀ yín, ẹ̀yin tẹ́ ń lọ ṣàdúrà fáwọn olóṣèlú nínú yín, ṣọ́ọ̀ṣì ò ní ṣe lọ fún yín mọ́. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí? 419 ní ọ̀rọ̀ ẹ̀sìn, èyí tó ń sin Ọlọ́run nínú àwọn èèyàn yìí, kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀. Ṣé àwọn àfáà la fẹ́ sọ ni? Ṣé àwọn àfáà la fẹ́ wí? Ẹ̀yin àfáà náà kẹ̀wù. Àwọn àfáà tó ń borí olórí lọ́wọ́ wọn. Àwọn àfáà olóṣòlẹ̀. Àwọn àfáà ẹlẹ́bọ.
tẹ́ ẹ bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe ẹ̀dá mọ̀ yín ló ní ìṣẹ̀ṣe ẹyẹ fọ̀rọ̀ Ọlọ́run bójú àti pé gbogbo àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ̀ yìí ṣọ́ọ̀kì iṣẹ́ Ọlọ́run náà làwọn náà ń ṣe. nítorí gbogbo ló ń pe Olódùmarè. Mo rántí ọdún kan ní Múlẹ́rọ̀ Agége láti débi oyè wọlé yẹn Múlẹ́rọ̀ bus stop ló ń jẹ́ di ọ̀la tábàtì Olúfúnláyọ̀ kò. Ìyá kan wà ń bẹ̀ olórí ìṣàníyá yìí wọ́n ti sin ìyá yìí lọ́jọ́ tó ti pẹ́ ńgbà tí Múdàsírù Lawal bàbá èrò ìyà ló ní ọgbà yẹn tó ra ilẹ̀ yẹn pẹ̀lú $1. Bàbá yẹn Haúsá ni ṣùgbọ́n màmá wọn jẹ́ ọmọ Òsùké. Ó dẹ̀ pé $1 tí mo ń sọ ìbóyá ẹ̀gbọ́n wọn tàbí àbúrò wọn òun ni Jubrila níbi Oníwáyà road níbi Capitol road. Ó dẹ̀ pé òun ló jọba Haúsá ńgbà yẹn bó dẹ̀ jẹ́ sẹ́ríkà àwọn Haúsá tá a bá kọjá bus stop Oníwáyà road níbi gáràjì yẹn láti máa lọ sí Capitol. Bàbá yìí ra tírélà oríṣiríṣi síbẹ̀. Street yẹn níwájú náà wọ́n pé Olú. Ó dàbí pé lẹ́yìn street yẹn ló kan street tí Orlando Ọ̀wọ̀ wà. Nígbà tí Múdàsírù Lawal tó dé on lo personality Haúsá nítorí Danjuma Alhaji Danjuma Haruna sinima l'Agége on lo personality Haúsá ń gbà yẹn lọ́hùn. Ibẹ̀ náà ni Gàtánkúá náà kọ́lé sí àdúgbò yẹn. Wọ́n wá la fẹ́ǹsì bàbá yẹn wọ́n fẹ́ fi ọ̀nà síbẹ̀ ńgbà tó fẹ́ gbẹ́ gọ́tà síbi ibẹ̀ yẹn. Sàárè tó ti wà ń bẹ̀ láì mọye ọdún olórí ìṣàníyá yìí. Mọ́ṣẹ́ dìyá yìí síbẹ̀ ló wà pẹ̀lú aṣọ funfun ẹ̀ ní. Ìwọ tó o bá ti ṣiṣẹ́ lọ́sibítù rí tó o bá rí bí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ṣe rí ẹ̀rọ Ọlọ́run á bẹ̀ ẹ́. Láàárín ìṣẹ́jú mélòó tí èèyàn bá kó máa gan tó bá fa apá olómìn níbi tó gan máa fàya ni tàbí kí egungun ara ẹ̀ kó kán. Olómìn adé kó ara ẹ̀ máa rọ jọ̀bọ̀jọ̀bọ̀. Ìdí èyí màmá olóòṣà ni aṣọ funfun tó fi gbéwu. Bẹ́ẹ̀ náà ni aṣọ ara màmá yìí wà ní funfun ní. Àwọn tó ń pera wọn ní oníṣẹ̀ṣe yìí ń pe Olódùmarè. Kí ló ń jẹ́ Olódùmarè? Ọlọ́run ló ń jẹ́ Olódùmarè. Ẹyẹ kọ ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹyẹ sọ pé kò dáa. Ẹ̀yin èèyàn lẹ jẹ́ káwọn ará wa ẹ̀sìn Islam yìí kó sọ yín dẹlẹ́bọ nítorí pé ẹ̀yin náà ọwọ́ yóò mọ́ fúnṣẹ́ ẹ̀ka. Táfà sọ́mọ ọlọ́mọ sáàgùn sẹ́ni ẹlẹ́ni. Mo lè fọwọ́ ara mi sọ̀yà. Ẹ lọ sí ilé awo ògbóni káàkiri. Nǹkan jayà lẹ máa bá ń bẹ̀. Ẹ máa bá màrìwò lẹ́nu ọ̀nà wọn. Àwọn oníṣọ́ọ̀ṣì àdẹ̀mú ṣọ́ọ̀ṣì. Wọ́n ń polówó Jésù. Wọ́n ń polówó Muhammad. Wọ́n modernize ẹ̀. Ayé bá wọn rà á. Ẹ̀yin aláwo títí wa ní ìbílẹ̀. Màrìwò lẹ máa ta sẹ́nu ọ̀nà. Ẹnikẹ́ni tó bá fẹ́ kọjá ládùúgbò yẹn àyà á máa já ẹ̀rù àbà. Ẹ̀yin lẹ ń lé wọn èèyàn kó. Tọ́ bá dẹ̀ ní ká irúgbò òdodo. Gbogbo nǹkan lèèyàn lè modernize. Bí ayé bá ti ń yí a lè máa báyé yí. Ẹnì kò sọ pé ìṣẹ̀ṣe pé kò dáa. Ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ bá yí padà. Bó ní ṣọ́ọ̀ṣì bá fẹ́ ṣe kankan á ní ẹ̀mí mímọ́ yọ dé. Ṣé ẹ̀mí mímọ́ tó ń lò yẹn ṣóun kọ́ ló Olódùmarè ni? Ṣé kò sáwọn áńgẹ́lì ọ̀run ni? Àbí kò sáwọn màláíkà? Àbẹ́mi mímọ́ kò bẹ́yìn oníṣẹ̀ṣe kò bá yín ṣe.
ìdí èyí mo fi àkókò bẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ yí ìwà padà bí àwọn bàbá wa bó ṣe ń bára wọn lò láyé àtijọ́ pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan àti òtítọ́ ẹ̀yin náà padà sórí ètò. Ẹ padà sí orí ètò. Ẹ yí nǹkan tó ń ta àbùkù báyìí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ yí padà. Ẹjọ́ má bá yín níbi ìkà. Ó ṣe jẹ́ wípé aṣọ ọ̀pọ̀n ló ń pọ́n. Àwọn oníṣọ́ọ̀ṣì, rọ́ṣẹ̀, jíìpù, abẹ́yìndẹ̀ náà tí wọ́n ń gba agbára. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe nǹkan yìí ẹ̀ ṣe yí padà sí dáadáa. Ẹ jẹ́ káwọn èèyàn kó tẹ̀lé yín. Adẹ̀tẹ̀ tí ń rà wọn kan lọ́jọ́ ìṣẹ̀ṣe gbélégún ṣe ń jáde lólóró jáde. Ọ̀pọ̀ èèyàn ti pọ̀ lẹ́yìn wọn bẹ̀rẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n ní ìdàkejì, mo bẹ̀ yín èèyàn. Ẹ ká lọ, ẹ wá sílùú Britain bí. Kánífà, ẹ wo bá ṣe ṣe nǹkan wọn. Ẹ yé fi ọjọ́ kan sílẹ̀, a fẹ́ ṣe ètùtù. Ẹ mọ̀ pé oríṣiríṣi àjèjì ti wọ̀ wọ́n láàárín. Ẹ̀sán lè ní ilẹ̀ Yorùbá. Bó jẹ́ iléèwé kan ni. Bó ní ṣọ́ọ̀ṣì bá fẹ́ ṣe tiẹ̀ kó lọ ọbẹ̀. Gbélégún bá fẹ́ ṣe tiẹ̀ kó lọ sórí páàkì yẹn. Báwọn onímọ̀lẹ́ fẹ́ ṣe tiwọn kó lọ síbẹ̀ kó lọ sórí páàkì yẹn. Ẹ yé dènà ìlú mọ́. Ẹ̀yin aláwọ̀ òlu. Ẹ̀yin omi ṣàṣègùn. Ẹ̀yin ògbóràn. Ẹ̀yin ògbóni ògbóràn. Ẹ mú kù yìí kẹ́ tún ṣe. Lítí mi tẹ̀bùkù báyìí ti pọ̀ jù. Ẹ máa bà ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ̀sìn làwọn bàbá mi ṣe láyé àtijọ́. Káwọn ògbóni wa lọ́wọ́ mi bẹ́lẹ́gùn jà àfẹ̀mí bọ́lọ́rọ̀ jà. Mi bá fáà jà. Mo bá mi bá wọn láàfáà jà náà. Ẹ̀sìn Islam ò ní wo orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀yin oníṣẹ̀ṣe yí ìwà yí padà. Ẹ tún ṣẹ̀ṣe ń jẹ́ ká lè wo àwọn èèyàn. Gbogbo ẹ ló mọ̀ pé Ọlọ́run ló ga jù. Gbogbo ilẹ̀ fẹ̀ mọ̀ pé Olódùmarè náà ní kó Olúwa o. Nítorí ìgbà náà sọ gbogbo yín dẹ́lẹ́bọ̀ ọgbọ́n. Ẹ̀fẹ̀ yíwá yí padà. Ẹ yí padà. Kí ni àǹfààní awo tá a ń ṣe tá a fi ranra wa lọ́wọ́? Kí ni àǹfààní awo tá a ṣe tá a fi ń gbàyàwó oníyàwó? Kí ni àǹfààní awo tá a ń ṣe tó jẹ́ petition lẹ́bí ń kọ́ lẹ́bí ń di àwọn èèyàn mọ́lẹ̀? Mo mọ bàbá kan lágége. Ó fojú àtìlà rí mẹ́wàá. Ó fojú Aláàjì Tajudeen ológun dúdú ní agbátikúrò fojú ẹ̀rí mẹ́wàá. Bàbá yìí tó bá ti gbé petition báyìí. Nínú àpẹ̀múrò ni bàbá yìí wà o. Tó bá ti kọ lẹ́tà tó kọ sáwọn SARS, ọ̀n lọ jẹ́ nìyẹn ni. Ọjọ́ kan tẹ̀ tún pẹ́rọ́ mọ́ Aláàjì Tajudeen ológun dúdú kọ́ láwọn fọ̀rùn kẹ́wọn. Ó náà Aláàjì Tajudeen lè wọ mọ́tò láàrin inú yàrá kó tó láàrin inú yàrá. Aláàjì ò dẹ̀ mọ mọ́tò wà.
ológun dúdú ọ̀run ẹ̀ iwájú tẹ́ ẹ dojúkọ ọlọ́run jó da ẹ̀yin tẹ́ ẹ fi sílẹ̀ kò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí. ìdí ẹ̀yin ọmọ Yorùbá yí gbogbo ibi tí ọmọ aráyé ti ń tepo sí yín nínú aṣọ ẹ yí padà sí dáadáa ìyẹn wá lọ bẹ́ẹ̀ awuyewuye lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn ẹ̀yin tẹ́ ń pera yín ní ẹlẹ́sìn Islam yìí alákọ̀ọ́kọ́ mo fẹ́ béèrè nítorí a ti gbọ́ nínú ẹlẹ́sìn yẹn ti sọ pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá. ńgbà tí Ìlọrin ò jẹ́lẹ̀ Yorùbá ìfàgbàfẹ́ nìkan ò dẹ̀ jẹ́ kí ilé ayé gún. òun ló mú gbogbo rédèrèdè játijàti òun ló mú ṣẹlẹ̀ yìí. kò sí pé àfáà kan ṣéwù kan ló lè pe àwọn èèyàn yìí láti bá wọn sọ̀rọ̀ pé ẹyẹ ń jà mọ́. kò sí pé wà ní ìkànnì tó bá ṣùgbọ́n ìṣòro ẹyọ kan tó wà níbẹ̀ ni pé ẹ̀yin Ìlọrin ẹlẹ́yin òṣèmọ Yorùbá kí lè fẹ́ máa ń ṣe lórílẹ̀‐èdè Yorùbá láti tún máa fi Islam kọ̀ǹtró àwọn ọmọ Yorùbá náà ìbéèrè mi nìyẹn o. ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ Yorùbá ẹ jẹ́ káwọn tó gbéra wọn ní Ìlọrin láwọn àfáà Ìlọrin yìí tí ò fẹ̀gbà fẹ́nìkan mọ́. ìfún wọn náà wọn ò bọ́lẹ̀ Yorùbá ṣe gbogbo wọn Yorùbá dẹ̀ ló ń sọ lẹ́nu ẹjẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí sọ Hausa tàbédè lù míì tán bá nílò wọn ẹjẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ ẹ fà wá ọmọ Yorùbá lọ́rùn sílẹ̀. ẹ lọ practice ní Muslim yín ẹ lọ practice ẹ nílẹ̀ Hausa yín tẹ́ ẹ fẹ́ bá lọ ní Òkè Ọya. nítorí pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn tó dàrú láàrin ìlú Nàìjíríà ẹ̀sálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ lọ wádìí ẹ lọ ìfàgbàfẹ́ nìkan òun ni wàhálà tó wà ń bẹ̀ ọmọ Ìlọrin ni mí àfáà ni wá wọlá ẹ̀. kékeré òní mọ̀ pé bóyá pé ẹnìkan jòun lọ mọ́ kò wá sẹ́nìkan. ṣé báwọn bàbá wa ṣé òbílànà ṣe ṣe leléyìí ṣé bí àwọn bàbá wa Mukadamu Awal wọ́n ṣe ṣe leléyìí ṣé bí àwọn bàbá wa àfa ńlá mo ṣí fìlà fún gbogbo wọn ṣé bọ́n ṣe ṣe leléyìí kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ wọn ṣé bí àwọn bàbá wa Kamaldeen ṣé bọ́n ṣe ṣe leléyìí ṣé bí àwọn bàbá wa ṣé Adam ṣé bọ́n ṣe ṣe leléyìí ṣé bí àwọn bàbá wa Ọlọ́run gbẹ́bẹ̀ lọ́tà ṣé bá ṣe ṣẹlẹ̀ yẹn ara bí yìí ṣe èyí ṣé bí àwọn bàbá ọ̀rọ̀ ni bàbá ni débẹ̀ ṣé bá ṣe ṣe lẹ́ ń ṣe èyí tó wá di wípé ẹ wá sọ Islam di jágajàga jùgùjùgù èébú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún àìlè gbọ́ra ẹni yé àìlè bára ẹni sòtítọ́ ọ̀rọ̀ àìfàgbàfẹ́ nìkan. wọ́n lè ní bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ẹ̀ kì í ṣe pé ẹni tó bí ọlọ́mọ nìkan. ẹ wá wo rògbòdìyàn mo wo live video kan lẹ́nìí Alhaji Adépọ̀jù Malam Yusuf Adépọ̀jù pẹ̀lú Jamiu Adégúnwà ẹ wo bẹ́ẹ̀ ṣe ń fira yín ṣẹ̀fín. Mo wo fídíò kan lórí Jamiu Adégúnwà yìí náà
pẹ̀lú àfáà ṣẹ́rẹ̀ ẹlẹ́hàá ó lọ sí mọ́ṣáláṣí yẹn ó ń lọ bẹ̀bẹ̀ àrífín tí ìwọ̀sí tí àfáà yìí rí ó yẹ kó jáwọ́ nínú gbogbo wàhálà làásìgbò. adẹ̀ríbi tí bàbá ọmọwọ́ alága tó ti pè wọ́n kalẹ̀ tó bá wọn sọ̀rọ̀ kí lè ń parọ́ mọ́ra yín fún ẹ̀yin tẹ́ ń táwọn èèyàn sọ́nà ṣán dàbí lùlù yín láàrin ni ṣán ní pé káàárín yín kó má tòrò ni ṣán sọ pé ká ẹ máa bára yín jà ni lẹ́ẹ̀fi ṣe làákàyè láti ronú. ẹnu ẹ̀yin àáfàá láti ń gbọ́ oríṣiríṣi rọ́mọ́ ara yín. ẹ ṣe níwò òtítọ́ kankan. ẹ̀yin àáfàá yìí náà lẹ ń bọ́ síta lẹ ń bọ́ àwọn eléégún lẹ ń bọ́ àwọn olóró. ẹ̀yin àáfàá yìí náà lẹ bọ́ síta lẹ ń bára yín jà. ẹ̀yin àáfàá yìí lẹ bọ́ síta lẹ ń gbàyàwó oníyàwó. ẹ̀yin àáfàá yìí lẹ bọ́ síta. arábìnrin kan ń bẹ nílùú yìí. àwọn àáfàá yìí àwọn àáfàá alágbára ejò àwọn àáfàá àwọn méjì yìí kọ́ ni mo wá àwọn àáfàá míì nínú wọn tọ́rọ̀ yìí kàn agbára ejò ló ń lò. ìfún ìyàwó kan wà nù wọn yẹ olóòṣà ni. Agége ló ń jó. Wọ́n sábẹ̀ belong. Wọ́n fẹ́ belong. Àwọn èèyàn tá a mọ̀ ní London tó wà ń bí àwọn àfáà yìí ti sọ pé èèyàn dé olòṣì. Tó bá gbé bùkátà wá bá yín, ẹ mọ̀ pẹ́pẹ́ yóò ká ẹ̀ẹ́dẹ̀ múyàwó níyàwó ẹ̀ bá wọn sọ̀rọ̀ tí ń yà gbogbo wọn. Ṣáwọn àfáà lélẹ́yìí. Ẹyẹ da ìlú rú mọ́. Ńgbà tí ò ti sáwọn àgbàlagbà tó lè pè yín sí àpèjúwe tó jẹ́ yan ará lọ́rin yìí náà yan àfáà lọ́rin. Ẹ̀yin lẹ̀ jẹ́ kí àwọn àgbàlagbà ìfún tẹ́ ẹ bá ń pera yín ní àfáà lọ́rin tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé lọ́rin tẹ́ ẹ wà ara lẹ̀ Yorùbá lẹ̀ wà. Ṣé kò wá sí ìmọ̀ọ̀mù kankan mọ́? Kò sí ìmọ̀ọ̀mù àgbà. Kò sí ẹnìkan tó kọ́ àwọn kan ní kéwú. Kò dẹ̀ sí àwọn ọba ìlú tó dàgbà tó lè pè yín sí àpèjúwe pé ìwà lágbájá dákẹ́ kẹ́nìyẹn kó lè dákẹ́ ní ò gbọ́dọ̀ gbọ́ kálàkàlà tẹ́ ń ṣe mọ́. Ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà àtàlẹ́súná ni àtẹ̀yìn tọ̀ríkà ni àtẹ̀yìn jàmọ́ kínní kan ni ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ lára yín ní dáadáa. Ṣé bíbá àwọn bàbá ayé àtijọ́ mọ́ ṣe leléyìí? Ó wá di pé ó wá dìjà. Àfáà Jamiu Adégúnyàn ó bọ́ síta. Ìwọ ló kọ́ sọ̀rọ̀ pé ó máa jẹ́ kéèyàn kan gbọ́n ooru. Ìwọ ló kọ́ mú jáde pé Malam Yusuf ó máa ń pèèyàn lẹ́jọ́ wọn náà máa pè lẹ́jọ́. Ṣùgbọ́n lẹ́ni pẹ̀lú evidence tó wà lọ́wọ́ ọ̀gbẹ́ni yẹn. At least níbi tí wọn náà wà fúnra rẹ̀ wàá ti rí pé kù díẹ̀ káàtó. Ẹ̀yin méjèèjì dẹ̀ bá dẹ̀ jẹ́ ẹ̀ṣọ́ Islam. Kí lẹ fẹ́ tepo sínú epo àlà aṣọ Islam fún? Bí ò bá sáwọn àgbàlagbà àfáà nílọrin. Ṣé bọ́dẹ̀ yẹ kẹ́yàn Yorùbá yẹ kẹ́ ìpàwọn ará bíi tó ráwọn méjèèjì yìí? Wọ́n kì í ṣe Ìlọrin. Ó yẹ kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Bí ọba ò bá sí nílùú, ọ nílùú tí ò lọ́ba ìlú ti dán lọ́wọ́ yọwọ́. Ẹ̀yin àgbàlagbà pè wọ́n sí àpèjúwe, ẹ bá wọn sọ̀rọ̀. Kẹ́ ẹ kìlọ̀ fọ́tún kẹ́ ẹ kìlọ̀ fọ́sì. Àti kékeré nínú wọn, èyí tó yẹ pé kí ìyá pẹ̀lú bàbá bá wí tẹnu màmá ò ka.
nítorí pé bàbá pẹ̀lú yẹ ọ̀n rówó lára ẹ̀ ọ̀n lè sòtítọ́ ọ̀rọ̀ fún pé mi ò gbọdọ̀ rí ẹ yé lọ bó èèyàn mọ́. àtẹ̀yí tó ní opportunity tó jàjà kó ní Nàìjíríà èyí tó kó l'Abẹ́òkúta tó du wà l'Amẹ́ríkà ọ̀ọ́dẹ̀ ránṣẹ́ mọ̀rìkàsí tó jàre ẹgbẹ́ mo tún sọ torí bàbá tó níbẹ̀ bàbá ti parí iṣẹ́ ṣùgbọ́n mo á fi àkókò yìí mo á fi ránṣẹ́ òsáyémọ́ láti dìde sí ọ̀rọ̀ yìí nítorí ìjà tó wà nílẹ̀ ó ti wà láàárín mọ̀rìkàsí pẹ̀lú àwọn kan ṣùgbọ́n mo bẹ̀ ṣe òsáyémọ́ náà àlìlọ́rí kó pe àfáà Yusufu Malam Yusuf Adépọ̀jù kó pe Jamiu Adégúnwà ẹ bá wọn sọ̀rọ̀ yìí nítorí ìnùbí Yorùbá nìyí Ọ̀yọ́ nìyí ẹ bá wọn ará bí sọ̀rọ̀ ẹ pè wọ́n sí àpèjúwe ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn bá wọn yó ẹ fi ọ̀rọ̀ Yorùbá bá wọn sọ̀rọ̀ kí ìjọba sì mọ́ ẹyẹ dojú ti Islam ààrẹ àwọn oníṣọ́ọ̀ṣì máa gbéra wọn káàkiri ẹ̀yin àfáà yìí náà lẹ́ ń ṣépè fáláwo lẹ́ ń ṣépè fọlọ́ọ̀gùn lẹ́ ń ṣépè fálùsínú lẹ́ ń ṣépè fáwọn súnfí lẹ́ ń bára yín jà lọ́tún bára yín jà lọ́sì. ẹnì kò dẹ̀ lè ní kí Islam kó wá kọ̀ǹtrólẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ wá ń bú àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá tẹ́ ń bú ṣéwù tẹ́ ń bú àfáà tẹ́ ń bú àwọn àlùsínà tẹ́ ń bá wọn tọ̀ríkàjà tẹ́ ń bá wọn àsárùdíǹjà tẹ́ ń bú gbogbo àwọn èèyàn ìlú òyìnbó tẹ́ wà bí ṣe lè bọ́bà ìlú òyìnbó ni ẹ ṣe sùúrù èyí tó wà l'Amẹ́ríkà ṣó lè ní kí ẹlẹ́sìn kan kó má ṣe ẹyẹ ìgbèjà mọ́ríkàsì mọ́ ẹni tó bá dábùkù bọ mọ́ríkàsì bàbá ti parí iṣẹ́ àbùkù akun nítọ̀hún. nítorí bàbá ní mọ́ríkàsì ṣé Adam tó dá mọ́ríkàsì sílẹ̀ kì í ṣe ní yẹ̀yẹ́ mo mọ̀ wọ́n mo tún wọn mọ̀ mo mọ̀ wọ́n dáadáa kékeré láti mọ̀ wọ́n títí dìgbà kan fi kú la sì ń rí wọn bá àtẹ̀ láǹfààní àti lè súnmọ́ wọn ṣùgbọ́n à ń rí wa ń kí wọn. À ń lọ sí tẹ̀sírì à ń lọ sí wáàsí alẹ́ à ń kírun bí à ń lọ sí ọjọ́ gbogbo ọjọ́ Jímọ̀ tí n bá ti gba horo tá a bá ti gba àdúgbò wa tá a ti kírọ̀sì ìdọ̀pẹ̀múrò kúrò a ti gbẹ bí ẹ̀yin jàfójò yẹn a ti yọ sórí Marcus Road ibẹ̀ ni mo ti ń kírun jímọ̀ ibẹ̀ la ti ń ṣe tẹ̀sírì alẹ́ àbí la ti ń ṣe wáàsí alẹ́ pẹ̀lú tẹ̀sírì ní gbogbo ọjọ́ tí mo fi lò láyé ibẹ̀ ni àfi ìgbà tí mo rìnrìn àjò. Marcus ò ṣe bí tẹ́ ẹ lè máa lọ rí fún ẹ̀yin tẹ́ ẹ mọ ohun tẹ́ ń ṣe. bẹ́ẹ̀ bá níṣẹ́ mi ẹ wá nǹkan mi ṣe. ìdí èyí mo fi àkókò irọ́ gbogbo yín ẹ jáwọ́ nínú àkàntí òyò kẹ́ ẹ gbómi agbada lánà kẹ́ ẹ gbé kaná. ẹ̀yin ọmọ Yorùbá ẹjẹ́ máa gba àwọn olóṣèlú lẹ́rìn lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́ fún yín o. gbogbo èyí tá à ń wò yìí Àtíkù ti wọlé as a president kí Bọ́lá Tinubu bàbá wa lọ jáwọ́ ń bẹ̀ padà máa bọ̀ wálé ìbíkúnlẹ̀ Amósùn padà wá fowó tẹ́ ń lọ fi ń ṣe rádaràda tẹ́ ń lọ fi ra fọ́ọ̀mù yìí ẹ kó wá fáwọn ọmọ Oòduà. Pásítọ̀ Túndé Bákàrè níbo lẹ́yìn ti rí owó ṣèbí pásítọ̀ níyín lọ́ọ̀yà lámọ̀ yín sí ṣẹ́yìn náà tún gba fọ́ọ̀mù 100 million ni. àwọn kan wà nínú ìjọ yín tí ò rí jẹ́ o àwọn kan wà nínú ìjọ yín tí ò rí mú o àwọn kan wà nínú ìjọ yín tí ò rówó ilé ìwé ọmọ san tí ò rówó ilé san o.
lẹ́yìn pásítọ̀ Túndé Bákàrẹ̀ yìí o. Ayé tí gbogbo yín lé yìí ẹ sì máa jìyà lọ́run. Ẹ rí ilé ayé yìí. Mo wo documentary kan ní àná. Ẹnìkan lọ sí grave. Ní sàárì àwọn èèyàn lọ sọ̀rọ̀. Àwọn òkú ń da lóhùn ọjọ́ ọ̀pọ̀ yìí gbogbo Mercedes tẹ́ ń lò gbogbo gúlegúle kíbìrì ìyá òtẹ́ ní ẹ ti ní àǹfààní yín lórí ilẹ̀ ayé ẹ̀ ní láǹfààní lọ́rùn Ọlọ́run bẹ́ẹ̀ bá ní Ọlọ́run fẹ́ tẹ́wọ́ gba nǹkan kan lọ́wọ́ yín Ọlọ́run lè ti tẹ́wọ́ gbà láyé ó lè jẹ́nu ìyálẹ́ máa lọ́wọ́ lọ́rùn ó lè ní àwọ̀ ara ejò ó lè ní àwọ̀ ara láǹgbà ó lè ní àwọ̀ ara ajá ó lè ní àwọ̀ ara pẹ́pẹ́yẹ ó lè ní àwọ̀ ara núùgì ó lè ní àwọ̀ inú ẹja ó lè ní àwọ̀ inú ẹ̀rẹ̀dẹ̀ ó lè ní nínú yín àwọ̀ inú kìnìún ó lè ní àwọ̀ nínú ẹ̀yìn ọba àlù ọ̀pọ̀ yín ó sì máa gbòyìn gbẹ̀yìn ni ẹ̀mí yín máa lọ fi sí ara ẹ̀ sí. Ilé ìkẹyìn háhírù yẹn sì ń lọ bẹ̀. Gbogbo wọn tó kólé ayé mọ́yà. Tẹ́ ń dààmú ayé. Honorable ló ń dààmú ayé ni. Minister ló ń dààmú ayé ni. Ìwọ president ló ń dààmú ayé ni. Tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ wọn ní padà gbọ́ ìròyìn mọ́ láyé. Ẹ lọ wo àwọn ọba tó ti jẹ ẹ lọ wo bóyá lè rí ọmọ kankan nínú wọn. Ilé ńlá tó lòmí kọ́ ti wó ó ti di ahoro. Onígbàgbélé yẹn yàn. Ẹ ṣe dáadáa fáwọn mẹ̀kúnnù ló ń jẹ ṣọ̀nà fún wọn. Ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù. Ẹ jẹ́ kí ètò ìlera ọ̀fẹ́ wà. Bákan làwọn bàbá Jákàndé pẹ̀lú àwọn owó lọ́wọ́ náà ṣe àwọn Bọ́lá Ìgè free education. Kò sí omi tó yẹ kóró. Ẹ ṣàánú àwọn èèyàn kí Ọlọ́run kó lè ṣàánú yín. Gbogbo business ẹ ń lọ dá sí Dubai tẹ́ ń dá káàkiri oríṣiríṣi island. Ìyẹn ò lè gbé yín wà ní jọ́nà. Ìyẹn ò lè ní pé kí ẹ má ṣàìsàn. Ìyẹn ò lè ní pé kí ọmọ yín kó di olówó lọ́la. Àti gbúrò bàbá wa sí fọjọ́ lárí. Àgbúrò Kọ́lé Abíọ́lá tí ò bá jẹ́ pẹ́pẹ́lọpẹ́ Ọlọ́run tó mú ìyá yìí jáde. Èmi ò mọ̀ pé àwọn èèyàn bí ìyá Tinubu wà. Èmi ò mọ̀ pé àwọn èèyàn bí ìyá Rasan Kuti, ìyá Fẹlá. Èmi ò mọ̀ pé obìnrin bí Ẹfúnṣe tó sì wà. Èmi ò mọ̀ pé obìnrin bí Mọ́rẹ́ní wà. Ìyàwó Onítìrí. Wọ́n ní ṣeré bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ ṣé màmá wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ Oòduà. Ẹ̀yin jẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa. A ti rí 5 million ó ti lé. Kò tí ì dúró àṣìlè máa tún bá wọn fọwọ́ lù ú. Ẹ lọ gbáradì. Ẹ já kò lórí wàhálà ìdààmú. Èyí táràbù fìlú wọn sílẹ̀ láti wá bá ilẹ̀ wa jẹ́ táwọn Haúsá yìí dẹ̀ mọ̀ tó ń mọ̀ látòkè òkun. Ìyà ń jẹ Fúlàní ìbílẹ̀ jọba. Ṣé ìyà ò jẹ́ wọn lọ ń dẹran káàkiri inú igbó? Ẹ wá ń kọ̀kadà wá láti wá bọ orílẹ̀-èdè Nàìjíríà láti wá bọ orílẹ̀-èdè Yorùbá jẹ́. Ẹ̀sánlẹ̀ ilẹ̀ Àwórì, ìlú Èkó, ìlú Ìjẹ̀bú, ìlú Ègùn, ìlú Ọ̀yọ́. Ẹ ń tètè kúrò láti wá bàjẹ́ Ọlọ́run ní fún yín ṣe. Wọ́n fi àkókò yìí, wọ́n fẹ́ sọ̀rọ̀. Bàbá wa Gani Adams, ààrẹ o, kábíyèsí o. A mọ̀ pé ara yín kan ló ti bọ́ síbẹ̀ yìí. Ẹ mọ̀ pé 12 million votes ti dúró gedegbe báyìí fún Àtíkù nínú pátì yín tẹ́lẹ̀ PDP. Ẹ máa torí pé Àtíkù ti gba tíkẹ́ẹ̀tì lánàá. Ẹ má torí ẹ̀ka ẹ̀dálẹ̀ Yorùbá. Iná ilé lọmọ ẹranko yín máa padà wá jó. Ààrẹ Bàbá wa Gani Adams, a fi àkókò yá fi bẹ̀yìn
a mọ̀ pé Àtíkù ti wọlé as a pírẹsidẹ́ǹtì. Yorùbá kan àwa Yorùbá ọ̀pọ̀ Yorùbá ò ní dìbò fún bàbá wa tó ń lọ sáré káàkiri yìí. A ní ọkọ̀ owó tó ń kó káàkiri tó ń lọ ná káàkiri yìí. A ní kàn fi support àwa àlànà. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ ojú wa ló máa ṣe bàlùwẹ̀ ẹni tó náà fẹ́ domi. Ó ń tan rẹ̀ orí asán ni. Ọlọ́run ṣe wọ́n ti lo divide and rule láàrin wọn ti dà yín rú. Bàbá Gani Adams mo fi àkókò yìí gbẹ̀yìn. Ààrẹ ẹ má da ilẹ̀ Yorùbá ẹ má da àwọn ọmọ Oòduà. A ti ní 5 million a ti sẹ́ǹdì ẹ̀. Ẹ má torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ ti jẹ́ èèyàn. Ẹ̀yin náà ò lérò pé ẹ lè tó bẹ́ẹ̀ ṣe tó yìí. Ẹ wo Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Ó fi gbogbo dúkìá ó fi jí gbogbo ọmọ Oòduà. Wọ́n lè lé nìbàdàn lé ilẹ̀ Yorùbá tún lè dénú Benin. Ààrẹ Gani Adams ẹ má gbẹ̀yìn dẹ́gbọ́jẹ́ fáwọn ọmọ Yorùbá. Nítorí pátì yín Àtíkù ti gba tíkẹ́ẹ̀tì lánàá. Àwa wò ó ẹ tiẹ̀ já wo ohun tó fẹ́ ṣe. Ẹni tí wọ́n fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì nínú wọn ẹja rí. Èyí tó bá bí tó mọ̀ pé bíbíná bò òun ọwọ́ òun mọ ẹsẹ̀ òun mọ́ nínú ọ̀rọ̀ olóṣèlú tí ò kówó kan jẹ. Bí ìjọba tó wà lórí ìjọba yìí tó bá gbé nǹkan kan jáde tó ò bá fi EFCC lè pa. Ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀. Ojú wa yìí ló máa ṣe é. Gbogbo èyí tó kù ń sin ọdún kan ló kù. Bàbá Gani Adams pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ẹ̀mẹ̀wá OPC àti bàbá wa tí bàbá Frederick Fáṣẹ̀hùn tó fa Oòduà àti ẹ̀lẹ́ lọ́wọ́. Gbogbo yín lápapọ̀ àti àwọn ọmọ àti gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà àti gbogbo ẹ̀yin tẹ́ wà tó jẹ́ àjìjàgbara mo fi àkókò yìí gbẹ̀yìn. Ẹ má da ilẹ̀ Yorùbá alálẹ̀ Yorùbá gbè yín o kò ní dẹni kọ̀ọ̀kan yín. Gbogbo ojú tó wò mí tó bá mi ṣe àkókò yìí tó bá mi wò. Adélébárè Àrìnàkóyè Àkòyá bí. Níwájú jẹ mímu tì. Mo rí Babalọlá Ayọ̀rìndé. Ẹ̀yin ará Àbújá Miriam Olóyèdé gbogbo yín ìṣọ́ Ọlọ́run á máa bá yín o. Mo rí Rafiu Sùmọ́là kí ti gbé Láwórì lọ́wọ́ kábíyèsí o baálẹ̀. Dúpẹ́ bẹ́ẹ̀ lọ. Fadéka Adéyẹmí Ọpẹ́yẹmí Ògúnfúnmi gbogbo yín lápapọ̀. Ọlárìndé Ẹ̀ta Òkò bẹ́ẹ̀ lọ. Ọlámídé ni bẹ́ẹ̀ gbogbo ojú tó wò mí nínú yín Adélébárè Àrìnàkóyè ó tiẹ̀ wá mo wá rántí ń sìn ọ̀rọ̀ lórí Èjìlá Àwórì. Ẹ̀yin ọmọ Èjìlá Àwórì ẹ̀yin tó jẹ́ pé ọ̀tànú lẹ́ ń bá káàkiri. Ẹ̀yin ará Ìmọ̀ṣẹ́ ẹ̀yin ará Tòtòrú tó ní ó fẹ́ gbọ̀nà àwọn Chinese fẹ́ ṣe ọ̀nà gba àdúgbò yín ẹ ń lọ bèrè owó lọ́wọ́ wọn. Ọ̀nà náà ti gbé gbà tẹ̀kùn. Báwo ni ọ̀làjú ṣe lè dé báyìí? Ṣé ẹ kúnnú ni àbí ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe? Ṣé ẹ fẹ́ kí Tòtòrú kó wọ̀ lẹ́yìn ni? Ṣé ẹ fẹ́ kí Ìmọ̀ṣẹ́ kó wọ̀ lẹ́yìn ni? Àbí ẹ fẹ́ kí Ìpátìrà kó wọ̀ lẹ́yìn?
ṣé ẹ fẹ́ kí ìlú gbìnrín àtọ̀dá Àbújá kó má sí ọ̀làjú kankan ń bẹ̀? Ìmùtà ṣé ẹ fẹ́ kí ọ̀làjú wà ń bẹ̀ ni? Tó bá fẹ́ ṣe ọ̀nà tẹ́ ń lọ lé wọn pé kó wọ́n fún yín lówó tipátipá. Nǹkan táwọn ìlú kan ń lọ bí àwọn èèyàn lórí ẹ̀. Ẹ̀yin ọba Àwórì, ọba Àkógbó, ọba Gbóodò, ọba Àgélété, ọba Àtẹ̀kùn, ọba Ọlọ́dàn, ọ̀dọ̀ Súlè, ọ̀dọ̀ Bùdó. Ẹ pẹ̀lú yín pẹ̀lú gbogbo àwọn olóyè yẹn bá àwọn ará yín sọ̀rọ̀. Tí wọ́n bá jàjà ronú láti ṣe nǹkan kan lórí títì tàbí lórí róòdù, ẹ kìlọ̀ fáwọn tó ń lọ dá wọn lọ́nà láti gbowó lọ́wọ́ wọn. Ẹ̀yin ọba tẹ́ ẹ̀dẹ̀ ṣe nǹkan kan lórílẹ̀-èdè Àwórì nínú èjìlá Àwórì tó jẹ́ pàdé lọ́balọ́ba lẹ́nu lásán tẹ́ ẹ̀ mú ọ̀làjú kankan wọ orílẹ̀ yìí. Wọnú ìlú yín, ìlú ọ̀pọ̀ nínú wọn wáyà abẹ ti wó, òpó ti wó. Àwọn ọba yóò ṣe nǹkan kan láti bí ọdún kan bí ọdún méjì tó lòmí ti wà lórí ìjọba. Màá sì bòlú yín, mo bu ọ̀rọ̀ yín ẹ̀kan bàbá alágbẹ̀dẹ tó fọ́. A sì máa kọrin ẹ̀ láìsùn. Exactly ọba Ọ̀dàn. Gbogbo ọ̀nà Ọ̀dàn láti ọ̀nà tó wá láti Ìgbẹ́sà. Wọ́n àárín Ọ̀dàn. Bí ìbálẹ̀ mẹ́fà lọ́ba yìí níbẹ̀. Ọ̀nà òṣèdọ̀. Ọ̀pẹ̀lọpẹ̀ ọ̀nàrẹ́bù Alíbi tó gbé katapila tó wá ń bá wọn sọ̀nà. Ẹ sọ fọ́pà yìí kó mú ọ̀làjú wọ Ọ̀dàn. Ọ̀rọ̀ tí mo ń sẹ́nu nígbà kò lè sẹ́ni kan tó tó bẹ́ẹ̀ tó lè ní mi ò lè sọ. Àti gbé ìjà tẹ́ ń jà láàrin Ọ̀dàn tẹ́ ń bára yín jà kóra yín lọ tẹ́sán. Ọ̀tẹ̀ ò dá ọ̀tẹ̀ kì í jẹ́ kí ìlú kó lajú. Ẹ̀yin tẹ́ ń bára yín jà káàkiri. Ẹ̀yin ará Àgélété ni, ẹ̀yin ará Ìpátìrà ni, ẹ̀yin ará kíná ti ń pè Tòtò Owú àti Mósè. Ẹ jáwọ́ nínú wàhálà. Èyí tẹ́ ẹ fàléṣu tó. Àìjẹ́ bí àwọn àtàṣírí yín síta sọ nípa yín nítorí àwọn bàbá wo bára wọn jà. Wọn dàlúrú bẹ́ẹ̀ ṣe ń dàlúrú. Ẹ jẹ́ kí peace wà láàrin ìlú. Exactly ẹ̀yin ará Ọ̀dàn tẹ́ ń gbógun ti ara yín. Ẹni kóòtù ọ̀la ilé ẹjọ́ lórí ilẹ̀ tí ojú fọ́n rẹ̀ èkà lọ. Àwọn kan dẹ̀ ti gba tí wọn kò tó wọn. Mi ò tí ì fẹ́ dárúkọ yín. Ṣùgbọ́n tá ẹ bá pàdé ibi tó yẹ pé kí n dárúkọ yín máa gbé gbogbo yín lórúkọ yín síta. Ẹ̀yin ará Ìpátìrà, ẹ pe àwọn ará Ọ̀dàn Àbújá, ẹ bá wọn sọ̀rọ̀. Kó padà lọ sílé kán yé jà mọ́. Ẹ̀yin ará Ìpátìrà, ẹ pe àwọn ará Mósè. Kó pe ará Tòtò Owú. Ará Tòtò Owú kó pe àwọn ará Àgélété. Ará Àgélété kó pe àwọn ará Igbóodò. Ará Igbóodò kó pe ará Àkógbó. Ẹ wá ìfọ̀kànbalẹ̀ láàrin ìlú wọ̀nyí. Ẹ yé bára yín jà. Bẹ́ẹ̀yìn òjọ́ mọ onílé ó lè ralẹ̀ ju tẹ́ ń pín káàkiri lọ tẹ́ ń torí ẹ̀ bára yín jà. Ẹ lè kọ́ pẹ̀tẹ́ẹ̀sì mẹ́rin. Gbogbo yín bẹ́ẹ̀ talẹ̀ ọ̀hún. Ẹ lè gun jíwagàn. Ẹ lè ra jíwagàn tuntun. Ẹni tí òde jọmọ nílé ó lè wá síbẹ̀. Tó ra ìmọ̀ye ìkà lọ́wọ́ yín.
ẹyẹ jà nítorí ohun tí ò tó nǹkan kan. wọ́n ní abomilámù tó nù ń régún ni àwọn bàbá wa tó fi nǹkan yìí sílẹ̀ kí ni kan ti ṣe. Ọlọ́run á dáríjì yín, Ọlọ́run á ṣàánú yín. Ẹ pe ara yín jọ, ẹ sálẹ̀ yín ará ọ̀dàn, ará Tágbè àbí kí ló ti ń pè é, ẹ̀yin ará Àdóbalógún, ẹ̀yin ará Àjànà, pẹ̀lú ẹ̀yin ọmọ ọ̀gá Amúwò. Ẹ rántí pé ẹ̀yin ará Àdóbalógún pẹ̀lú ẹ̀yin ọmọ ọ̀gá Amúwò, ọmọ ìyá kan náà nìyí. Kí lẹ ń ba owó jẹ́ fún? Kí lẹ ń gbéra yín lọ kóòtù fún? Oníkálukú yín lẹ ní ilẹ̀ títí yín, má gorí ilẹ̀ onílẹ̀. Mi ò tí ì ní dárúkọ yín ṣùgbọ́n tẹ́ ẹ bá bá dépò ẹ̀ torí mo ti wá síbẹ̀, mo ti wá pé àwọn kan láti bá wọn yanjú ẹ̀. Ẹ kọ̀, ẹ fárígá, ẹ wá lọ dẹ gbogbo owó tó yẹ ká fi develop, ká fi rán àwọn ọmọ yín níléèwé, ká fi ṣe dáadáa, ẹ ń kó lọ fún lọ́yà, ẹ ń kó lọ fún adájọ́. Ojú òde tì yín, gbogbo ilẹ̀ tí ò tó lẹ̀ tẹ́nìkan lè rà, tẹ́ ń torí ẹ̀ ń bára yín jà, ẹ̀ ń torí ẹ̀ ń para yín, ẹ̀ ń ṣàgùn síra yín, ẹ̀ ń gbéra yín lọ sílé ẹjọ́, ẹ̀ ń lọ dáwọ́ nù fáwọn adájọ́. Shame on you gbogbo yín, àtàrà Àgàmù, shame on you, àtàrà Àdóbalógún, shame. Ẹ̀yin Àjànà tẹ́ ẹ bá wọn dá sí ẹ̀tẹ̀yìn àtẹ̀yìn ará Àṣàgá, tẹ́ ẹ bá wọn dá sí gbogbo ọ̀rọ̀, ẹ̀tẹ̀yìn àti ẹ̀yin ará Àbùdó, ọ̀pọ̀ wà nínú wọn, ọ̀rọ̀ ilẹ̀ ọ̀dùn kan ó ń dàlúrú. Ẹ̀yin ráìfù ọ̀nà ẹ̀ mọ́ra yín. Ẹ mọ́ra yín. Ìjà lẹ ń jà lórí ohun tí ò kàn tún lọ́wọ́ tí ò kàn tí ò sì lẹ́sẹ̀. Mi ò tí ì ṣetán, mo sì máa tó àṣírí yín, ṣe máa ṣe prógráàmù ńlá fún yín. Gbogbo òdì ó wọ̀dùn lóde ń gbọ́rọ̀ tí mo ń sọ yìí. Tẹ́ ẹ bá padà lọ ilé ká ẹ lọ sí mi ẹ̀dọ̀. Ọlọ́run á ṣàánú gbogbo yín. Ẹ má bàlú ọ̀nà jẹ́, ẹ má bàlú ọ̀nà Àbújá jẹ́. Ẹ má bà Ìpátìrà jẹ́, ẹ má bà Ìkógbó jẹ́, ẹ má bà Tòtò Owú jẹ́, ẹ má bà Òkè Àfáà ní Kàndé jẹ́, ẹ má bà Ìmọ̀ṣẹ̀ jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá di ajagun ta, bẹ́ẹ̀ lé ọ̀nàrẹ́bù ẹ lé kinní kan kí lẹ fẹ́ dà. Ẹ lọ jáwọ́ ń bẹ̀, Ọlọ́run á ṣàánú yín, Ọlọ́run á bá mi bùkún yín nínú owó. Nítorí tí owó bá wà lọ́wọ́ yín ni gbogbo ohun tẹ́ ń ṣe yẹ ẹ̀ ní máa ṣe. Gbogbo ilẹ̀ tẹ́ ń jà fún yín kò tó ilẹ̀ tẹ́nìkan ń rà. Ẹ yé jà fúnlẹ̀, oníkálukú yẹn lọ wá ṣẹ̀ṣẹ̀. Gbogbo àyín tí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀dọ́ dẹ̀ kàn ẹ mọ ara yín. Àwọn tó lè jẹ́ àjèjì ń bẹ ẹ mọra yín. Ọlọ́run á ṣàánú ẹnì kọ̀ọ̀kan yín. Wọ́n ní ojú rere la fi ń wowó, ojú rere la fi ń wò ìlànà kẹ́yìn. Ìwà tí fìtílà bá ti hù tí ò dára ní ọwọ́ lọmọ aráyé fi ń túṣe. Gbogbo ìwà tá a bá ti hù tí ò da tẹ́nì kọ̀ọ̀kan á hù tó kù díẹ̀ káàtó. Ọlọ́run Olódùmarè á fọwọ́ ara ẹ̀ tẹ́nì kọ̀ọ̀kan yín ṣe. Gbogbo ojú tó bá mi fọwọ́ ṣe program yìí, gbogbo ẹni tó lo dátẹ̀ tó ń bá mi wo program yìí kò ní bàjẹ́ fẹ́nì kọ̀ọ̀kan yín. Wọ́n ní rere là ń sọ̀rọ̀ àtàrẹ. Ire lè má máa rí ire kàǹkà, ire kàbìtì. Kábíyèsí Adéwálé. Àánú Ọlọ́run abẹ́ni kọ̀ọ̀kan yín gbé o, ojú rere Ọlọ́run awọ ẹni kọ̀ọ̀kan yín. Wọ́n ní tòjò tẹ̀rúlé alákàn kì í gbẹ. Wọ́n ní ó sáré pítípítí obìnrin ẹsẹ̀ pìtìpìtì, wọ́n ní ẹkù kì í jẹ́ràn kàsì. Rere á rí owó wá fún yín, á rí ọlá wá fún yín, ẹ̀rá àánú Ọlọ́run gbà. Ojú rere Ọlọ́run á wò yín. Tẹ́ ẹ bá ti náwó ẹ máa rí mú bí àwọn ará eléégún ọ̀dàn. Tẹ́ ẹ bá lanu ẹ̀rẹ́ èèyàn kan lẹ́ni ẹlẹ́ni onígbà ṣe ń ṣe ẹ̀gbà onígbàrí ọwọ́ yín dànù. Orí ọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín ò ní dànù sínú gbó. Àwọn ayìnbọn pààyàn, àwọn afẹ́fẹ́ kú sínú
máa fẹ́fẹ́ fún èèyàn apá wọn ò ní kẹ́dì kankan yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ó dìgbà kan náà ẹ ṣé ó tún di ọjọ́ mi thank you very much God bless you.